أنك واحد وقد أوضح البرهان أنك واحد فما لي على شيء سواك مؤول إذا دهمتني مؤمنات الشدائد إذا دهمتني مؤمنات الشدائد وكد عندك سواك ولم يكن على ذاك برهان ولا لاح شاهد على ذاك برهان ولا لاح شاهد ọlọ́run la fa yìí ń kì. كذلك البول للجهل فرفوسهم تخاسمهم إن أنكروا وتعاندوا تخاسمهم إن أنكروا وتعاندوا عدا ثيابنا وجاروا ورجونا الله مجيرا والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تمضى آمين 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 يا الله. adá ọgbọ́n fọlọ́. atọrọ yípo kí a ti gè fánilì Muhammad. sallallahu alayhi wa sallam. mo fi àgbáríkà àwọn àgbàlagbà tí wọ́n wà ń dùkúlẹ̀. mo fi bẹ́ẹ̀ gba àwọn jàmá. ẹ̀rọ bàbá mi sọ wípé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. a'udhu billahi minash shaytanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وأتباعه وأتباعه وسلم. وسلم. ẹlẹ́pàá mẹ́jọ dúró pé ọjọ́ ti lọ. àṣàlájù kan mo tún fẹ́ ṣe èkún èyí tí a ṣe yìí. ẹni Allahumma salli Allahumma salli ala Muhammadin على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم في العالمين في العالمين
إنك حميد حميد مجيد مجيد. الصلاة على البركة صلاة إبراهيمية. البركة كل على صلاة كبرى. Ọlọ́run méjì tá a ṣe yìí wọ́n ṣàbá wa sọ di púpọ̀ kọ́ wa fi bá wa jíṣẹ́ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́nu bá ti jòkó lẹ̀ yìí ọlọ́run ọmọ yà sàlátù bá a ti ṣe kókòrò ká tó ṣe eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí. bí a bá ṣe àsàlátù ọyọ kan agbẹ́wọ́n náà bàbá wa ìlàtọ̀ bàbá wa gbà ń tàdá. أدام الله حياته. ẹ̀yin làwọn ẹni rí bí yín púpọ̀. ọlọ́run tí ìbáṣepọ̀ tó tún ti lọ àbádá máa sálẹ̀ tètè. bàbá wa gbé ń tàdá ìbẹ̀rù ọlọ́run pọ̀ lára wọn púpọ̀. ọlọ́run dáàbò wọ́n jẹ́ máa padà sí yóò. Àmín. gbogbo àwọn tí wọ́n wá sèyí lẹ̀ gbogbo àwọn bàbá àgbà tó tàdá lọ́hùn tó fi kàn yín báyìí. inú ilé náà má jà wúrọ̀ wọ̀ bẹ̀. Àmín. bàbá wa táwọn wá gbé tì lónìí bàbá Sheikh tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Al-Khalifa Ishaq Agboro. ń bọ̀ bàbá fẹ́ dárúkọ wọn pé àwa ní àlè àdàbí الأدبي àdàdáwí حياكم الله. méjèèjì náà làwọn púpọ̀ méjì ń jẹ́ àlè àdàbí náà wọ́n ń jẹ́ àdàdáwí. التداوي. ọlọ́mọdé ẹ̀ máa padà sí i. آمين. ìgbà rẹ̀ lẹ́yìn wá pé mú ayé nù ẹ̀rọ wá pé pa bú mú ayé ọlọ́mọdé ti yọrí bẹ́ẹ̀. àṣẹ́kùbà àwọn ẹni ọlọ́run olólàárí. bàbá wa àgbà lábẹ́ mi àwọn àgbà ń jòkó lẹ̀ ìgbà ẹ̀kọ́ tó ti lọ. bàbá wa àgbà lábẹ́ mi wà ní yíyí ọlọ́run ẹ̀rí bí wọ́n ti mọ́ lọ. ọlọ́mọdé bàbá rẹ̀ sí wúrò. آمين. bàbá wa ìmáàmù àgbà lábẹ́ mi. أدام الله حياته. bàbá mufasir lábẹ́ mi. أدام الله حياته. ọjọ́ ti lọ púpọ̀. mo tara wọn àti bàbá Khalifa tí wọ́n kó gbogbo wa jọ lónìí. bàbá wa Khalifa tó Ishaq Al-Agborowi المدير المضيف الأكبر. mo tara wọn kí gbogbo ẹ̀yin bàbá tẹ wà ní ìpínlẹ̀ pé èyí tí ń jà padà sí ibú ọlọ́mọdé ọ̀kẹ́ nìkan kan. آمين. أقيد أهل الله في كل خطوة. gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ èèyàn nínú ayé ọgbọ̀n wo àwọn tí ọ̀gá wò kọ́ sí àwọn ẹni rẹ̀ á máa wò kọ́ sí. àfáà mi wà sí àgbáyé ta lèmi láàrin ẹ̀yà àgbàlagbà tí ẹ bá sọ wá sí àgbáyé ìyá máa ń mọ àwọn ará ẹni. àbáwọn alágírí ọmọdé máa ń mọ àwọn ara rẹ̀ àmọ́ wọn rẹ̀ ń bí ara adìẹ. ẹ bá ń ṣe adìẹ tá a ní èrí àtẹsẹ̀ rẹ̀ ẹ sábà ń kó ọlọ́mọdé bá ti ní àyà adìẹ nì ẹ bá mú yé ní ìyẹ̀rù. أقيد أهل الله في كل خطوة. أقيد على الله في كل فتوة من اتبع المختار لم يكن صابرا. أقيد أهل الله في كل خطوة. من اتبع المختار لم يكن صابرا. من اتبع المختار لم يكن صابرا. Bàbá gómìnà ilé tí wọ́n ti bí ìyá tó bí èyí láwọn yìí. أقيد على الله في كل خطوة. ẹ̀yin ọmọ jẹ́wù ẹ̀wù pé òkò nínú alàlọ́ ìfi kúlẹ̀ káàtì wọ́n ti. أقيد على الله
صاغرا. àwọn amágàjí ilé àgòrò táwọn ń bẹ̀ lónìí. ọlọ́mọdé yẹn láre o. آمين. ilé yìí ọlọ́mọdé wọn dàrú mọ́ yẹn lọ. من اتبع المختار لم يكن صاغرا. من اتبع المختار لم يكن صاغرا. bàbá wa láyé àgbà ọlọ́mọdé bàbá wa kẹ́ wọn. bàbá wa tẹ́jú àdẹ́bì tí bàbá láyé àgbà sórí rẹ̀ lára wọn. ọlọ́mọdé bàbá wa kẹ́ wọn. من اتبع المختار لم يكن صاغرا. ní abala kọ́sì yẹn náà yìí tá a wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tá a nílò yìí kí ẹ wọ́n ìjọba kọ́sì ni. من اتبع المختار لم يكن صاغرا. ọ̀pẹ ni tí ẹ wá kọ́sì láyé táwọn tá a fẹ́ kọ́sì náà kọ́sì olóòlà lẹ́yìn Muhammad. صلى الله عليه وسلم. torí dára bí lòkúrò ní. ìdààmú ọ̀dáhùn àbáwọ̀ làágídé. من اتبع المختار لم يكن صاغرا. من اتبع المختار لم يكن صاغرا. ẹ bẹ tí o ju bọ pẹ̀sẹ́jú báyìí náà lọ. أعوذ بالله من الشيطان الرجيم. Allahu Akbar. بسم الله الرحمن الرحيم. ọlọ́run Ìlọrin. لقد كان لكم في رسول الله أسوة حسنة inú òru tó sọ̀rọ̀ láyé ìlú Ìlọrin ni. لمن كان يرجو الله واليوم الآخر bàbá ìmáàmù tí mo dájú kọ yìí. وذكر الله كثيرا. white ni bàbá wa wọ̀ látòkè délé. àmọ́ ọ̀dà ẹgbẹ́ sẹ́yìn rántí lọ́sí bàbá wa kọ̀ wá ní àdúrà lágàgà. bàbá ìmáàmù Tawhid bàbá àlùfáríkà wọ́n fẹ́ràn mi púpọ̀. wọ́n pàdé wọn lọ́lọ́jẹ́ àwọn tó wá ná owó àdúrà àwọn tó wá ná owó kò nà. lọ́dọ̀ bàbá ìmáàmù ọlọ́jẹ́ màmá àgbà lọ́lọ́jẹ́. bàbá ọlọ́run ní yẹn máa fara sí wò. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. bẹ́ẹ̀ bá kíyàn títí tí àbá ti kí àwọn obìnrin kíkiri ò tí ì pé. ọbẹ̀ rẹ̀ ọ̀làta. bí àbá mú ọbẹ̀ rẹ̀ ọmọ látàrí kó mọ kẹ́rọ rẹ̀ ọmọ yìí. èèyàn pọ̀ jù mẹ́rin. ẹ̀yin yẹn dáadáa tẹ́ ẹ fẹ́ràn Nabi Muhammad. ẹ máa ń ta lọ́fẹ́ àlẹ́bí yìí náà ọkùnrin àtọ́gbìn. àwọn ní bí a bá fẹ́ràn bá àlẹ́bí yóò tó wá di ọwọ́ wọn méjèèjì wọ́n tún náà sá àlẹ́bí báyìí. ọ̀rẹ́ àti àlẹ́bí láti yọ sàwádà. باب دار الجنة باب دار الجنة أوات النبي يوم ساودا باب دار الجنة. gbogbo orin yìí nìyẹn orin ìfẹ́ náà ni àmọ́ kí n múra ṣiṣẹ́. لقد كان لكم في رسول الله أسوة حسنة. àwọn aṣọ Abdul Gafari al-Aghrawi wọ́n ní káwọn Rawdatul Abrar lẹ́nu yẹn dáadáa. afa lánìyàn tó dà púpọ̀. bí bá rà bá lórí Facebook tí máa ń ṣe wá sí kéé búyàn ẹ máa ṣe wá sí lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ̀rọ̀ kabuli sọ̀rọ̀ bàdí. àwọn tó pọ̀ táyà tún gbẹ́nu ìsìlámù ká tó máa gbẹ́rẹ́ dáadáa táwọn yẹn ń ṣe kì lọ́wọ́ ọlọ́mọdé ẹ̀ máa fara sí ibú. آمين. ẹ̀yin bàbá ẹ má sùn ẹ sùn látàrí títí ló fi dòní àbẹ̀rù ń bà wá gbogbo láyé lọ. wọ́n bá di ọjọ́ tí gbogbo wọn bá pàdé ànábì Muhammad wọ́n lẹ́nu kúlẹ̀ kí a fẹ́ mú lọ lẹ́gàn. لقد كان لكم في رسول الله أسوة حسنة. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم. ọlọ́run بسم الله
rasuli. Ẹ má jà mọ̀ tara wa wá lóde kúrò wọ̀lú. Magoro ara lásán. Ká máa gbóró oróró ara wa lásán. Àbá gómìnà. Kí láàrin mú lọ yín? Èmi ò ní dọ́ta awọ́ ẹ̀ tẹ̀ ìdílé kọ̀ọ̀kan pé àwọn lọ ní. Ojú bá bí ọdún méjì sẹ́yìn. لقد كان لكم في رسول الله أسوة حسنة. Arábìnrin bá lè kú àní wàlẹ́ àyà. Bẹ́ẹ̀ bá débi ìdòkó tẹ péjọba yìí tẹ fẹ́ sọ̀rọ̀ ọ̀nà. Ẹ má kàn lójọ́ dàálẹ̀. Ẹ kí kọ́ra bá sáyé. Wọ́n sáyé ẹ̀yìn ọ̀kan. Ẹ̀yin àfà. Ẹ̀yin àfà àánú ìjọ mi ẹ bá tú fáyì. لقد كان لكم في رسول الله أسوة حسنة. لقد كان لكم في رسول الله أسوة حسنة. لقد كان لكم في رسول الله أسوة حسنة. Ojú bá wà báwa jọ wọlé bàbá Ibrahim náà kí wọn. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. Ẹ̀yin ìyá wa ẹ bá yẹ wá ní Muhammad yẹ wá ní. لقد كان لكم في رسول الله أسوة حسنة. Ó ní ń bẹ lára lẹ́yìn Muhammad fún gbogbo yín pátápátá. أسوة حسنة. Ìbá àsọkùnrin, ìbá àsọbìnrin nù yín, ìbá àsàfà, ìbá àsọmọkẹ́. في رسول الله. Ẹnì kan ò tóbi títí kọjá tákìlá. Àbáwọ̀ àlẹ́ agínẹ́. Èmi ọ̀rẹ́ nìkan tó wá tóbi títí ọwọ́ kọjá ìtákìlá. Bẹ̀rù Ọlọ́run. Kálẹ̀ nílẹ̀ fún wa tó kọjá bẹ́ẹ̀. لقد كان لكم في رسول الله أسوة حسنة. Ẹni tí a kò tóbi kọjá bẹ́ẹ̀. Onílẹ̀ lẹ́yìn Muhammad. Àwọn bàtà náà fẹ́ sọ fún àdúrà nẹ́bì náà. Ẹnu Ọlọ́run gbà ẹnu tí wá ní ọ̀gbá. Ọlọ́bí yá ayé wa nàbí yóò takìlá. La ilaha. يا أيها النبي اتق الله. Ọlọ́run wà lẹ́bí bẹ̀rù Ọlọ́run. Bẹ̀rù ní Ọlọ́run. Àsìkò sẹ́ni ó tóbi kọjá ìtakìlá. لقد كان لكم في رسول الله أسوة حسنة. Ìlọrin tóbi púpọ̀, Ìlọrin sì gbàgbàrà. Tá a bá nílẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá. Ibo lẹ̀sí ti lọ́bẹ̀, Ibo kéwù ti lọ́bẹ̀, ìlú Ìlọrin ni. Bí Ìlọrin bá wá rí nǹkan tí ń bàjẹ́ tó bá dákẹ́ ń pa rẹ̀, ayé ó sọ tí ọ̀dà sí. Wọ́n sì ráìtì. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. Bàjẹ́ Ọlọ́run dáadáa. Àlìmú awladakum akhlaqar rasul. Ẹ kọ́ àwọn ọmọ yín níbi ìlànà bíi ti hùwà. Ó dùn mí púpọ̀ kò sáàyè. Abáàlẹ̀ Agílé. ẹ̀yẹ kúmọ̀ lọ. Làbárí kankan mi ọgbà mi nínú jẹ́. Àáfàá ti ń ṣe lọ́ńchì. Wọ́n dà wọ́n fẹ́ kó mọ́sálásí. Ọwọ́ apè èrò títí kò sílẹ̀ ìfẹ́fẹ́. Gbogbo àwọn àwọn àdá ṣe bẹ́ẹ̀. Àmọ́ èyí ṣe sáyé náà là ń wá. Èyí ṣe sówó náà là ń wá. إذا ضاقت الدنيا عليك بأسرها في العلم والدين. انظر في العلم والدين من هو فوقك. ولم يكن فيها منزل لك يعلم ولم يكن فيها منزل لك يعلم. Ànábì ní níbi ìmọ̀ níbi mímọ̀ àti bí ẹ̀sìn ẹni ọba júyàn lọ làá máa kò ń bẹ. فهي على جنات عدن فإنها منازل
المخيم إذا ضاقت الدنيا عليك بأسرها ولم يك فيها منزل لك يعلم فهيا على جنات عدن فإنها منازلنا الأولى وفيها المخيم منازلنا الأولى وفيها المخيم لا إله إلا الله. وانظر في المال والجاه من هو دونك níbi owó iyì ẹni tí ọba tó ọ ni ọmọ rẹ pé èmi náà ju àwọn eléyìí lọ ní owó èmi náà ju àwọn eléyìí lọ ní iyì báwo ẹni ọba ju ọ lọ mẹ. إذا دخلت الدنيا عليك بأسرها ولم يكن فيها منزل لك يعلم فهيا Ọlọ́run على جنات عدن فإنها منازلنا الأولى وفيها المخيم منازلنا الأولى وفيها المخيم ọwọ́ fẹsẹ̀ lọ́ǹchì ọwọ́ ìfáìtì àwọn èèyàn wọ́bẹ̀ Mọ́sálásí. lórí pọ̀ fẹsẹ̀ lọ́ǹchì mọ́sálásí. ẹnìkan wọ́n ń bẹ nínú àwọn tí wọ́n ń bẹ ń jòkó tó pípọ̀ ọ̀fẹ́ fún lóyè. oríṣiríṣi òye ojú ayé lónìí gbogbo nǹkan àdínì wọn ń jẹ. Wọ́n ń jẹ́ àbùkù àdínì náà nísìnyí. kò sí tí wọ́n fẹ́ jẹ pa kíní ká àdínì kíní ká àdínì ènìyàn àdínì òṣùpá àdínì òòrùn àdínì ìgbérawa àdínì. Ọdẹ àdínì. Nígbà wọ́n ń jẹ bàásù kan nísìnyí. Ìdí ìkírun. Ọdẹ àdínì. ẹ̀yin bàbá wa ọwọ́ pe arábìnrin yìí jáde wọ́n pè ní Ìdìrísù ọkùnrin ni ọwọ́ lè yí ara rẹ̀ padà ọ̀sọ́ rẹ̀ gbóbìnrin. ó yíya Ìdìrísù lórúkọ rẹ̀ ọwọ́ yí ara rẹ̀ padà ní ìdá nábì tó ṣépèlé gbogbo obìnrin tí ń múra bí ọkùnrin Ní wọ́n ṣòkòtò. àti gbogbo ọkùnrin tí ń múra bí obìnrin ká tó wá pé ẹni ó lè yí gbogbo nǹkan ara rẹ̀ padà sí obìnrin. ó yí ọ̀yàn padà. bàbá wa imam iṣẹ́ tẹ́sí kù ọlọ́run ní ti gba ìwòye báyìí. àwọn owó tàdá iṣẹ́ tẹ́sí kù Fún ìjẹ́ tí ń ṣe. ó jẹ́ tí ń ṣe. ó yí ọ̀yàn padà ọ̀sọ̀ ọ́ di tóbi. ó yí abẹ́ padà ọ̀sọ̀ ọ́ di tóbi. ó yí ìwé eré ẹ̀ padà ọ̀sọ̀ ọ́ di tóbi. bẹ́ẹ̀ bá wá ní àrùn fún mi ní ẹ̀rọ pàdé. ìwọ àfáà tó wá pé owó ìṣojú agbègbè ọmọ mú owó wá fún yín. ẹgbẹ́ tí àwọn tàdá wà bàbá ní a'udhu billahi minash shaitanir rajim. àwọn àfáà àtàná tí wọ́n ṣe wàhálà tí báwọn ti lò ó nù. àwọn bàbá wa tòní sí báwọn ti ń lò ó nù. kí ẹ fẹ́ fi ilẹ̀ lọ́la fáwọn tá à ń bọ̀. èló ni yóò fún yín ọ̀hún 500,000. àwọn yàrá mi ò lè rè pé èsì tó ṣe bẹ́ẹ̀. èsì tó ṣe bẹ́ẹ̀. tó bẹni tó yí rẹ̀ padà sóbìnrin ọkùnrin tó sọ rẹ̀ lóbìnrin. Tánàbí ṣe pèlé. tánábì sì ṣépèlé tọ́lọ́hún ṣépèlé. ọwọ́ náà fẹ́ gbọ́ ọ́ wá ní lọ́ọ̀dù pípẹ́ tẹ̀lé ṣe bísíǹsì tiẹ̀ ni. ìyá bàṣẹ́ ìwúlẹ̀ máyì ẹ̀yin àfọ̀gbà. يا معشر الغنائم لا تتخاذلوا ìlọ́dún ti lè yẹn lógún ti ra yín lógún. وتعاونوا للحق لا العدوان وتعاونوا للحق لا العدوان. ẹ má dákẹ́ Ẹ má dákẹ́. ẹ̀yin àfà Ẹ̀yin àfà. ọmọ kéwù là wá. Ọmọ kéwù làwọn àfà wa. وتعاونوا للحق لا العدوان وتعاونوا للحق لا العدوان. 500,000 tó fún ọ kò lè
يا معشر العلماء يا معشر العلماء لا تتخاذلوا وتعاونوا للحق العدوان وتعاونوا للحق العدوان. tí ìwọ ni báwọn àfa ń ṣe àwọn yẹlẹyẹlẹ tí ò dúró déédéé pẹ̀lú ọ̀rọ̀ ta ni ó yẹ yàfa fún. ولو أن أهل العلم صانوا شانهم alẹ́ nínú. ولو عزموا في النفوس لعزما. ẹlòmíì wọn ń forò wọn ránṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ní wọ́n pè ara ẹ̀ láwọn àfa lórí. ولكن أهانوا فهانوا ودنسوا محيوا بالأجمال حتى تهجما. ìwọ́n ń fi ohùn wọn ránṣẹ́ sáwọn àfa nílòrí lórí íńtánẹ́ẹ̀tì èmi máa ń fún ìlú mi àti ìbàjẹ́ pé omi máa ń pè ní láti lọ́dọ̀ ẹlẹ́gùn àfa abẹ́bí ilé rẹ̀ ẹni tí ń sọ ọ̀rọ̀ báyìí sí lọ́rùn kí lè rí sí. mo ní tí ń sọ òdodo ni àwọn kò ní ẹ̀kọ́ tí ẹ fi sọ. ولا أكد حق اليوم إن كنت كلما ìlú òní wà kọ́mọ̀lẹ́ni rẹ̀ mú ìlú òsì ní wà kọ́mọ̀ ní àwọn àdọ̀tí ìdọ̀tí Ìlọrin làwọn tí wọ́n ń ṣe bàtà ni. ولا أكد حق العلم إن كنت كلما bí màkà àti tó ẹni rẹ̀ ń bẹ́ẹ̀ ẹni ibú ń bẹ́ẹ̀. بدا طمع صيرته ليصلما بدا طمع صيرته ليصلما. ọwọ́ bí ọba ti ráwọn ẹ̀fẹ́ bá ti sọ bálabàlá Ìlọrin yẹn màá máa sọ̀rọ̀ sí wọn. ولا àwọn àbáwọn tí wọ́n dákẹ́ tí wọ́n sọ kẹ́kẹ́ yẹn wàá sì tún máa sọ̀rọ̀ sí wọn. ولا مبتدئ ìpàdépọ̀ ọmọ ọ̀sà tí ń kó gbogbo bá bìyà rẹ̀. في خدمة العلم موجتي لأخدم من لا كنت لكن لأخدم لأخدم من لا كنت لكن لأخدم. عليك بالصدق ولو أنه أحرقك الصدق بنار وعيد وبكر الله فأقبل وراء من أسخط المولى وأرض العبيد. من أسخط المولى وأرض العبيد. من أسخط المولى وأرض العبيد. tani ìfàdí bí sọ tí ń sọ sí lọrin tí ẹ bá yọ káwọn aládàra gbá wọn ni. Abba Yusufu alayka bi síríkì ẹ̀yin àfá عليك بصدق ẹ̀sùn tó fáwọn èèyàn. ولو أنه aharakaka síríkù bìnárì wáyé. báyọ̀ máa ń jọ lórí ẹ̀. fábùkìrì náà lọ́ọ̀yì ìyọnu ọlọ́run ni ọwá. fàákìbalì wàrà ẹni ó gbọ́dù láyé mọ́ni àṣẹ kátólì mọ́ ọ̀làwà àdúgbòlẹ̀ àbíyí. ẹni tí ń bí ọlọ́run mú títí ṣe tí kò máa wòye fún. أسخط المولى وأرض العبيد. أسخط المولى وأرض العبيد. fábùkìrì náà lọ́ọ̀yì fàákìbalì wàrà. فبكر الله وأقبل الورى. من أسخط المولى وأرض العبيد. من أسخط المولى وأرض العبيد. àti kójọ yẹ yìí á kójọ bẹ́ẹ̀ ní ọkàn wájú ọ̀rọ̀. máa ṣe تقولون إذ قال النبي لكم ماذا فعلتم وأنتم آخر الأمم. ماذا تقولون إذ قال النبي لكم ماذا فعلتم وأنتم آخر الأمم. kí la fẹ́ wí gbàtà bá pàdé ẹ̀. إذ قال النبي لكم bàtà nàbí bá ń sọ fún ẹ̀yin àfa. ماذا فعلتم. ìgbà tí ń bá sọ fún ẹ̀yin ọmọ kí. إذ قال النبي لكم ìgbà tí ń bá sọ fún ẹ̀yin obìnrin. إذ قال النبي لكم. ọkùnrin sọ̀rọ̀ ẹ̀yin
فعلتم وأنتم آخر الأمم ماذا فعلتم وأنتم آخر الأمم. ẹ sọ fún àfa náà ó lè jáwọ́ mi tí ń ṣe bó sì lọ lè túbá tọ́lá ti ṣe ọlọ́ ìdánwò ń bínú sí náà ni wọ́n dunú sí ìdánwò bínú sí ni wọ́n dunú sí ètò wọn kó ẹ̀rẹ̀ẹ̀dẹ́ bá Ìlọrin pé ẹ bá ní atọ́ àtúndé òní Ìlọrin tẹ ẹni àwọn sọ̀rọ̀ sí òun tó ń gẹ́ ẹ lábàá sọ̀rọ̀ sí òní. علموا أولادكم أخلاق الرسول. ọjọ́ ti lọ púpọ̀ àmọ́ wọ́n fẹ́ kó ìmúgbà ọba ṣe méjì ní àlọ́bá rí mú dájú láti àwọn afá wa báwa mọ̀ lórí lásán. màzàfáàlì tó wà á tó آخر الأمم ماذا فعلتم وأنتم آخر الأمم. àlùwàfáà bil ahdi àdéhùn pípé ìmáa pé àdéhùn afáwọ̀yẹ̀wò nẹ́bì àfáàmẹ́nu ìmáa pé àdéhùn ẹ̀rọ yẹn gbé àdéhùn wọlé lónìí ẹ̀yẹ bá wọ́n ní òkúta àwọn abẹ́ ìdíjọba ní masalasi ẹ̀rọ ẹ̀fẹ́ fún àbí máa fún 50,000 naira wàlá yẹ má dùn ọ̀tọ̀ yìí. bẹ́ẹ̀ bá ti wá wọ́ ọ lé wọ́ ọ lọ bẹ́ẹ̀ wọ́ àbọ̀ owó mọ́tò tẹ́ ẹ̀ ná oṣù bẹ́ẹ̀ yìí náà lẹ́bàá lọ́wọ́. بعدنهم فاحشة فبلا فبدا الفاحش فالندم. لا خير في صديق لا وفاء له. gbogbo ọ̀rẹ́ tí ọba ti ládéhùn kì í sọ̀rọ̀ rẹ̀. إن لا بعدنهم فاحشة فبلا فبدا الفاحش فالندم. الوفاء ربي àdéhùn خلق الأنبياء àwọn ànábì ọ̀rọ̀ ìwà tí wọ́n máa ń hù wọ́n fẹ́ràn bẹ́ẹ̀ gbogbo. àbáwọ̀ ní agídé الوفاء حارس أمين. ìwé ẹni tí wọ́n máa sọ mi ni ìwé ẹ̀kọ́ fọkàn balẹ̀ tí wọ́n fẹ́ kọ́ wọn sìkí ọ̀nà. wọ́n sá ti wọlé ládéhùn wọ́n bá ti ládéhùn tó máa gbé àdéhùn dáadáa ọlọ́run dáàbò rẹ̀ kù. àkìrámù lè wà fáàyè ọ̀gbọ́n èyí tó dájú bí kápẹ́ àdéhùn máa ká nà ẹ̀dá ṣèdá. wọ́n náà dèjọ́ pé 10,000 ń bọ̀ lọ́wọ́ rẹ̀ ó sì bẹ́ẹ̀ nìkan sàdéhùn 8,000 naira ọ̀rọ̀ 10,000 yìí kí wọ́n yọ 80. ọ̀wá ọdún ẹ̀ ọ̀wá mú 80 ní ọwọ́ fún un gẹ́gẹ́ bí àdéhùn tí mo gbọ́ ṣe nígbà tún yìí èmi náà ṣe kù sọ́wọ́ ẹni náà sọ nílé wájú ọ̀rọ̀. كان مسؤولا. وأوفوا بالعهد إن العهد كان مسؤولا. ọ̀rẹ́ mi ń bọ̀ wá ní sí fún mi ìṣẹ́jú mẹ́wàá àdúgbò mú un sẹ́wọ̀n ìṣẹ́jú mẹ́wàá ni àdúgbò mú un sẹ́wọ̀n ọ̀rẹ́ mi pẹ̀lú ògùn ọ̀rọ̀ ìkómọ́tò ọ̀rọ̀ fẹ́ ti jẹ́ mẹ́jọ yìí lọ́mẹdẹ yìí wọ́n fọ́ bá gẹ̀ẹ́sì kan àdúgbò máa mú un sẹ́ ẹni abẹ́rẹ́ wá sí ẹ̀rọ náà káwá ní máa fún 50,000 naira. ló kọ́ mọ́ mi ìyàwó mi. Aninam. Wọ́n lé lẹ́ẹ̀kejì lóko ọmọ tó ń 20,000. Lóko ìyàwó 30,000. Ẹnìkan náà tó dàrú wọ́n fún yín ní 40,000. ọgbàgbọ́ bá bí o. Ọjọ́ mẹ́fà báyìí lónìí yóò bá mú wa lọ́la lóko. Àwọn yóò sì mú àdéhùn sí kankan. ẹni sọ ń pàdé ara yẹn sára yín lọ́wọ́. Ayọ̀ tó padà ẹ̀rọ àmàlùkù wọlé. Ọmọ ìyàmọ̀ ọmọ ẹ̀jẹ̀ ń pè lẹ́nu. Anábì gbé àdéhùn títí. Anábì Muhammad. sallallahu alayhi wa sallam. Kúrùkú mi ni akhlaqi nàbí yìí. Irú àwọn ìwà nẹ́bì. Akàlà lọ mọ̀lúbì alọ́ gbogbo ẹ̀. Kí ló rí mú bí mọ̀lúbì? Àní o máa gbé àdéhùn ìwà nẹ́bì ni.
lọ́pọ̀ orí gbogbo tí tẹ́jọ́ ń dàrú lọ́rọ̀ rẹ̀ ni wọ́n náà máa bẹ̀rẹ̀ sí máa gbé àdéhùn látòdì lọ ó rí pé ó tó. Insha Allah ta'ala. Ànábì Muhammad Sallallahu alaihi wasallam. ìwà rẹ̀ ni kó máa gbé àdéhùn allati urifa biha bayna ashabihi àbọ̀ Hayyakumullah. hatta ma'a a'da'ihi kódà àwọn ọ̀tá ànábì máa bá nípa pàdé o ànábì àwọn máa gbé àdéhùn fáwọn ọ̀tá ẹ̀sìn bẹ́ẹ̀ni ẹni mú kàn wá fún yín Tọ́. ànábì ní ọkàn sallallahu alaihi wasallam Pẹ̀lú wà lẹ̀. àgbẹ̀rẹ̀ kan wà gbọ́dọ̀ ní. Ànábì Muhammad Sallallahu alaihi wasallam. Huzaifa ẹ̀kúnlẹ̀ àyàbà náà Muhammad inni uhibbu Aba Hafsin wa shi'atahu kama uhibbu Atiqa sahibal jari wa qad raditu aliya qudwatan alama وما رضيت بقتل الشيخ في الدار كل صحابة ساداتي ومعتقدين فهل علي بهذا القول من عاري فهل علي بهذا القول من عاري أبدا إني أحب أبا حفصين أفرع مرفوع وشيرته كما أحب Atiqa صاحب النار kàtàlẹ́ ní tí ọ̀bẹ fẹ́ràn àwọn sàhábà dẹ́ Muhammad kò sí iná bàbá yìí bí bẹ́ẹ̀ bí wọ́n ti ń dé yìí wọ́n fẹ́ràn lẹ́nu púpọ̀ ni àsàlátù òwe ìfowópamọ́ síwájú ọlọ́run. أحب أبا إني أحب أبا حفص وشيعته كما أحب Atiqa صاحب النار كما أحب Atiqa صاحب النار رونة الأبرار ولو رجال آمين إني أحب أبا حفص تمن أبو حفص Umaru ní jẹ́ bẹ́ẹ̀. وشيعته àbáwá alágínà Huzaifa ọbẹ̀ lọ sí Màdínà lọ́gbà náà Muhammad. wọ́n àti Abu Hussein Rawdatul Abrar. إني أحب أبا حفص وشيعته وقد رضيت Huzaifa àti Abi Hussein àwọn méjì bẹ́ẹ̀ lọ sí Madina ó ní máa mà náà ní ẹni àṣàhádà Badiran ogun Bádàrì tí wọ́n jà Huzaifa ní kò sí tí òkú wọn bá wọn lógun Bádàrì illa anni kharajtu ana wa Abi Hussein àwọn méjì jáde à ń lọ sí Madina fàákàdànà kuffaru Quraysh àwọn Quraysh àwọn kèfèrí inú wọn àwọn cross wà lójú ọ̀nà. إنكم تريدون محمدا ẹlọ́dọ̀ Muhammad ẹlọ́dọ̀ Muhammad ni ẹ̀yin bá dẹ́wọ̀ ẹ̀yà wa ẹ̀yin bàbá ń kó. إني أحب أبا حفص وشيعته كما أحب Atiqa صاحب النار. à ń lọ àwọn kèfèrí wa pàdé wa lójú ọ̀nà wọn ni ẹlọ́dọ̀ Muhammad. كنا ما نريد إلا المدينة أولا المدينة ni àlọ́dọ̀ Muhammad àlẹ́bí máa ṣe wàhálà púpọ̀ wọ́n sì dúró àlẹ́bí títí gbọ́gbẹ́ ẹ̀yà bá tó fẹ́ travel lọ́dún tá àlẹ́bí wá wọ́n sì tún máa kọ́ dì àlẹ́bí tá a dùn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi fi jẹun kì í. ونشهد أن الله أرسل رسوله إلى خلقه يهديكم من هدى. gbogbo ẹ̀yin olórí lórílẹ̀-èdè Nàìjíríà ìṣúra fàyí ẹ̀ka àdéhùn kú rárá wọn mú àdéhùn sí nǹkan kan bọ̀sọ̀bù tí wọ́n wọlé lómi ìlà tó rí
kálukú náà á sẹ́nà fún yín á sọmi fún yín á sọ̀nà fún yín èwo lẹ́sẹ̀ ń bẹ̀ láti gbé yìí. وإن رسول الله أفضل من مشى. Obi tí ọba ti máa ṣí ká máa ṣí ká àdéhùn ká máa ṣí ká máa ṣàdéhùn ká máa mú ó ṣe ìlú wọn mọ̀ tó náà rẹ̀ yìí. على الأرض من أولاد آدم أوعدا وأن رسول الله أفضل من مشى على الأرض من أولاد أوعدا وأرسله رب السماوات رحمة إلى ثقلين الجن والإنس مرشدا وأسرى به ليلا إلى الآخرة وأدناه منه قاب قوسين مكانا وخصص موسى ربنا بكلامه الله أكبر على الطور ناداه وأسمعه النداء على الطور ناداه وأسمعه النداء على الطور ناداه وأسمعه النداء ويأتوه في الحشر الشفاعة مثل ما هما في الصحيحين الحديث ومسندا. àwọn bèbèrè wa ni ẹ tún lọ. ẹ lọ́dọ̀ Muhammad ọlọ́wọ̀dọ̀ Muhammad àwọn lọ Madina ni. فأخذوا منا أحد الله وميثاقه. ọba rí bẹ́ẹ̀ sẹ́lẹ̀ lọ́dọ̀ Muhammad ni àwọn àgbà àdéhùn bẹ́ẹ̀ bá dé Madina ẹ̀ gbọ́dọ̀ lọ́dọ̀ àdébù. لننصرفن إلى المدينة ولا نقاتل معه. bẹ́ẹ̀ bá dé Madina ogun bá dàrí tó fẹ́ jà ní ẹ̀ gbọ́dọ̀ máa jà o. ó ti dàdéhùn. ẹ̀wù àdéhùn. Uzaifa ọ̀dọ̀ àwọn adé Madina. فأتينا رسول الله. أيوة النبي صلى الله عليه وسلم. أوارو لمن محمد. فأخبرناه بخبره. حياكم الله. bá sì fi wá àgbọ̀rọ̀ bá ọ lọ ní ogun. wọ́n gbàdé wọn pẹ̀lú wọn. kí lè nàbí wọn sọ. ó bẹ́ẹ̀ bá nẹ́bí. Nabi fọ fún wọn ni wípé wafa'an bil ahdi insarifa àdéhùn tẹ ẹ bá wọn sọ àwọn ò gbé àdéhùn wọn fún wọn ẹ̀yin méjèèjì ẹ padà lé ẹ má tẹ̀lé wa lógun la ilaha ẹ wà nàbí Yusufu alabini nafilahum bi ahadihim àdéhùn tẹ ẹ bá wọn ṣe àwọn gbé àdéhùn gẹ́gẹ́ bí mùsùlùmí àbí wa nasta'inu Allaha alayhim ọlọ́run bàbá gómìnà wa nasta'inu Allaha alayhim ọlọ́run làwọn àgbẹ̀kọ́ ràn wá lọ́wọ́ lórí wọn ẹ̀yin ẹ máa padà lé. Àdéhùn tó tòrò gbé nìyí. Kẹfẹ́ rí ànábì pàdé wọn. Abu Rafi náà sàhábà ní Muhammad. Sallallahu alayhi wa sallam. Abu Rafi wọ́n ní ìní ìbá àsátí ní Quraish ila Rasulillah. Àwọn Quraish yẹn náà gbèsè ànábì. Abu Rafi ò tí gbà sílámù ńgbà náà Mákà lọ́wọ́. Wọ́n wá ránṣẹ́ sànábì. Ó ní lamma ra'aytu Rasulallah. Ìgbà tó ń rí ànábì tó fojú pé ànábì báyìí. Ulqiya fi qalbi al-Islam. Wọ́n bá ju ìsìlámù sínú ọkàn mi pé gba ìsìlámù. Al-Burani wọ́n bá ju ìsìlámù sínú ọkàn mi pé gba ìsìlámù ìfẹ́ ìsìlámù wá wù. Faqultu ya Rasulallah. Wọ́n wá ní ó ń ṣe ọlọ́run kò rí ìṣù wọn ni wọ́n yà.
wàláhì inni la arji'u ilayhim abada. Ó ń ṣe ọlọ́run ìdẹ́ padà lọ́dọ̀ wọn. Ìsìláàmù ti wù mí báyìí. Wọ́n padà lọ́dọ̀ wọn mọ́. Alábìíní inni la akhisu. Inni la akhisu bil ahdi. Èmi ànábì ò ní jàǹbá àdéhùn. Àdéhùn tí ń bẹ láàrin wa ni pé bá a bá rán èèyàn wá dọ̀ rẹ̀ ẹ ò gbọ́dọ̀ so ó mọ́lẹ̀. Òun ṣe ẹni tí bá máa jíṣẹ́ láàrin àwọn tí wọ́n ń fa fàǹfà láàrin ara wọn àyè tè é mọ́lẹ̀. Àwọn ò gbé àdéhùn gbé. Wàlá àhàbísù àlìbúrúdà. Kí mo pè é? Àlìbúrúdà. 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 حياكم Ẹni tí الله. máa mú lẹ́tà lọ́ọ́ báyàn jámù rẹ̀ mu. Albarid. Àlìbúrúdà. Irú ìyá bẹ́ẹ̀ tí wọ́n wá pé wọ́n á mú lẹ́tà wá fún wa yìí. À ní tèé mọ́lẹ̀. Ìrìjì padà sọ́dọ̀ wọn lọ́ọ́ jíṣẹ́ fún wọn padà. Lọ́dọ̀ pàdé òun bẹ́ẹ̀ o. Ọ̀wọ́. حياكم الله. وإن كان في نفسك الذي في نفسك الآن sábà ṣe pé bí ìsìlámù ti wà lọ́mìí rẹ̀ yìí tó o bá padà lọ́dọ̀ ìsìlámù náà tó wà ń bẹ lẹ́mìí rẹ̀ bẹ́ẹ̀ fáritì wọ́n wá padà lọ́dọ̀ wọn lọ wá bá wọn fẹsẹ̀ ara rẹ̀ rìn wá mi. ó ní mo wá lọ bẹ́ẹ̀ ànábì sígà àdéhùn ti ń bẹ láàrin àwọn àti kèfèrí. èyí ṣe ìwọ mùsùlùmí tó ń bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ṣàdéhùn tó sígà láwọn yẹn mú àdéhùn ṣe ẹ̀yọ̀kan tó mú òní náà dákun wọ́n lò ó ọlọ́run tó sọ wọn láǹfààní. آمين. ẹ̀tẹ́wọ́. يا ربي لا تشمت بنا أمما لم يعرفوك ولم يدعوك يا الله ولا وافا وتوانجو يا ربي لا تشمت بنا أمما لم يعرفوك ولم يدعوك يا الله لم يعرفوك ولم يدعوك يا الله يا رب لا تشمت بنا أمما لم يعرفوك ولم يدعوك يا الله أما كم أما موسى يا تشمت بنا أمما كم لم يعرفوك ولم يدعوك يا الله يا رب لا تشمت بنا أمما àmọ́ kí nǹkan máa dá aláyìí là kó sì tẹ àlásàrì kọ́ máa dá àmọ́ mẹ́rọ wọn. يا رب لا تشمت بنا أمما pé ìjà wáyà yẹn tẹ́wọ̀ yìí. لم يعرفوك ولم يدعوك يا الله wọ́n ní ẹ̀jẹ̀ لم يعرفوك ولم يدعوك يا الله gbogbo àwọn tí wọ́n yìí mọ Ọlọ́run ń bẹ̀ ẹnìkan ò ní mọ Ọlọ́run kó fẹ́ kí tẹnìkan bàjẹ́ gbogbo ẹni tí a bá rí tí máa pé kí tẹnìkan bàjẹ́ nǹkan dọ́là ọmọ náà. يا رب لا تشمت بنا أمما bàbá abẹ́ mi. ولم يعرفوك ولم يدعوك يا الله لم يعرفوك ولم يدعوك يا الله ẹni ọ̀gá kó ní lẹ́kṣọ̀ rúùmù rẹ̀ ó lè kó lẹ́kṣọ̀ rúùmù gbogbo tí wọ́n ń kọ́ òfìfo ni kò sí kàkà tó lóró jù rẹ̀. ẹlòmíì gbogbo nǹkan ló ń kà àmọ́ débi tó ti ṣàṣàrò ọgbẹ́ báyọ̀ rẹ̀ báyìí tó gbé rẹ̀ wájú nǹkan sì dìlítì pátápátá lórí ẹ̀. ẹ̀rọ ọlọ́run kan lọ́wọ́ sábà sàánú rẹ̀ ó parí ní University of Ìlọrin. gbogbo ẹ̀yàwó ẹ̀kú náwó ẹ̀ẹ́lẹ́ náà inú ẹ̀ tí ẹ̀ máa fọ ọlọ́run tètè dẹ́rù nígbà tí ẹ̀ máa fi tẹ̀ wọ́n jù àwọn obìnrin. يا من مددتم إلى الرحمن أيديكم bàbá wa gbà wá ìwé mùtàwí ẹ̀rọ ọlọ́run yìí abẹ́ àmúṣe حياكم الله. ọlọ́run sábà ń bẹ sàánú rẹ̀. آمين. àtàwọn náà. ó sì wá rìsọ́ọ̀tì tó fi gíráduwéètì ó sì wá àtì. àwọn ni bàbá rí bẹ́ẹ̀ ẹ lọ sí skul tó ti parí wọ́n á lọ bẹ̀ wọ́n wá gbogbo ẹ̀ pátá látòkè délẹ̀ wọn àpò ikọ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n. يا من مددتم إلى
bàbá wa dáadáa àti ẹ̀dùnkúnlẹ̀ yìí ó fi pé ọlọ́run tọ́rú náà wọ́n lọ́mọ sábà wọn sànú rẹ̀. èèyàn mọ̀ kúrú. èèyàn. ọmọ ẹgbẹ́ ní ìyá ìlàbínà ara fòfò. a bá wo èèyàn títí wọ́n ní èèyàn àbìdí èèyàn. lẹ́sẹ̀ lọ́rùn ẹ̀fọ́ sáré máa ń lọ àárẹ̀fọ́. lẹ́sẹ̀ lọ́rùn ẹ̀fọ́ máa ń lọ àárẹ̀fọ́. ó kọ́ ọ́nà tàbí kó lẹ́yìn ẹ̀yìn. àwọn àgbàlagbà wọn jòkó lẹ́yìn. ẹ tẹ́wọ́ bí wọ́n ń bẹ nulẹ̀ wọ́n bẹ dárúkọ ọ̀rọ̀. àsìkò àṣẹ làwọn yìí. bàbá ìmọ̀ bàbá màlẹ́ àwọn náà ń bẹ jòkó lẹ̀. bí wọ́n ń bẹ nulẹ̀ wọ́n dárúkọ ọ̀rọ̀ lọ. gbogbo nígbà àjòkó lẹ́yìn lẹ́ni sí ìyá bá wọ wọn kálukú wọn tẹ̀sùbá ni. ẹ bá wọ ẹlòmí kúrúfù mú níwò ló ń bò lọ́wọ́ ayé ìjòkó wá sí náà lọ́wọ́ o yóò sì máa ìgbàlẹ́ ló ti máa chaati ọmọ ló ń gbọ́dún wọ́n ṣe gbogbo ẹ̀. wọ́n ti yọ́tọ̀ nípa rẹ̀ gbógun wọn fa. àwọn olùyẹn náà ń gbógun tiẹ̀ náà bẹ́ẹ̀ bá gbógun kẹ́mi tó ti ń gbógun lọ́wọ́ sọ pé ìfọ́ bàjẹ́. àwọn ètò ìpín gbà tí wọ́n ń gbógun ọ̀rọ̀ rẹ̀ wọ́n bá ń wájú ọlọ́run tó ń bẹ ọlọ́run lọ́wọ́ ọwọ́ tó ní gbogbo nǹkan náà nù. ẹ jẹ́ Allahu Akbar. Allahu Akbar. ẹ bá gbọ́ lọ́jọ́ bí. Allahu Akbar. bí ẹ bá gbógun kàn ń gbàlẹ̀ àbá àwọn padà. olówó ìṣẹ́ olùbáyé bá bú wa yanú. báwọn àwọn wa ti fún kálukú nù kí wọ́n lè máa ṣe ilé ìjẹ́ ọ̀ràn àwọn èèyàn mọ́nìsì. àfi kẹ́ ẹ ní kẹ́ ẹ kún sẹ́sẹ́ pé ìwẹ̀ tá a fẹ́ lè lè wẹ̀ yìí o àti ẹsẹ̀ ló ti gbé ìwẹ̀ náà ọ̀nà wa wẹ̀ ẹnu òkè. ọ̀rọ̀ ni wọ́n bàtà wọn léwẹ̀. ó sì bọ̀ àwọn bàtà wọn lọ léwẹ̀. àbá àmúṣe ìwé ni ọbẹ̀ ní dàrú yìí. àwọn tó wá ní wọn tẹ iná kọ́ fẹ iná sínú ògùn náà bọ́mọ wá gbé lọ balùwẹ̀ kò sí gbọ́dọ̀ wọ́ bàtà. Gbogbo náà bá bọ́ọ̀lẹ̀ tó tún dasẹ̀ dé nǹkan. Ìyá máa ṣe àṣà kí ìdàkùnlọ́kọ̀ mọ́ kúrò màrí náà nílá ìlàhùn. Ẹ sẹ́ bàbá wa, gbogbo bàbá mi ń jòkó lè. Abá Mùsá, nǹkan méjì náà wọ́n ní òkè fún wa. Suratul Fatiha. ẹbí ọmọ yìí rẹ ọ̀rọ̀nà ṣèyítọ́ọ̀nù àrùbá àwọn náàtì ìgbé mẹ́rin ṣètánì ké lórí ògbésí ayé rẹ tí ò kérú èrè tó ké tí gbogbo ayé mọ̀ pé nǹkan kan tó àlébù lọ sọ bẹ́ẹ̀ àlébù tẹ̀lé yóò gbé dáadáa ọ̀rọ̀nà àrùbá àwọn náàtì ìgbé mẹ́rin lókè ẹyọ kẹrẹ ni wọ́n sọ mú ẹ. lamma unzilat suratul Fatiha. ẹ bá yìí wá nẹ́bi dáadáa. sallallahu alaihi wasallam. ìjà wọn bí ànábì ṣètàlẹ̀ kéjọ́ náà kò ké ìwé rí. ìjà suratul Fatiha sọ̀kalẹ̀ ṣètàlẹ̀ ké kò ké ìwé rí. ìyá mi nu àáfà mi nu ìyá mi nu àbáwá aláṣẹ ọlọ́mọdé bàbára sí wú. ẹ bá wú bẹ́ẹ̀. ẹlẹ́gbẹ̀ẹ́ ìdìbò torí ọlọ́run ẹlẹ́gùn ìdìbò dáadáa. àwọn tí wọ́n tọ́jú àwa nù. kálukú wọn ní ìgbé pé ọ̀rọ̀ àbáwá wà sí àgbáyé. ilé aláṣẹ lè ní pé àwọn ni wọ́n tọ́jú èmi ń bẹ̀. ọlọ́run bàbá wa aláṣẹ ọlọ́mọdé wọn bàbára sí wú. inú ilé náà ọlọ́mọdé wọn bí tẹ̀kú. gbogbo àwọn àfa wa owó ẹ̀wẹ̀ amina àwa torí ọlọ́run amina alahagba gbogbo àwọn ìkí ọlọ́run bẹ̀rẹ̀ látòrí ìyàwó tí a lónìí tó wà láàrin wa báyìí àti gbogbo àwọn ìkí ọlọ́run àlàáfà wa bàbá wa láṣẹ ọlọ́dàkùn méjì wọn máa padà sí bàbá Justice Usman l'Abuja bàbá Alhaji Káyọ̀dé àfa Abdulgani gbogbo wọn bẹ́ẹ̀ lákùn méjì wọn máa padà sí fún un méjì wọn bá wọn sunkún má pa wọn lẹ́kún bànújẹ́. wala hawla wala quwwata illa billahi gbogbo wọn dà ní ìbá tiwa mbẹ. gbogbo wọn ní àdàníyàn. ọlọ́wọ́ tó dáa fún un. ẹ dàníyàn Suratul Fatiha yìí àfa yìí ó ké fún wa. ó dẹ̀ mí yín ló ń dẹ́ àpò rẹ̀. sàárà kan wọ́n ṣe wà dúrà rẹ̀. èèwọ̀ fún lówó àdúrà. dákun owó àdúrà ni ó fún un.
láwọn tí máa ń gba sàárà ó wà. ìbámu tàwé àbí bàbá ní ìkọ́ láwọn tí máa ń gba sàárà ọmọ dàda àbí bàbá wa gbà bàbá wa olódùkú àfa mi nu bàbá wa kò kájà olódùkú bàbá dání yẹn wọ́n dá púpọ̀ àdéhùn àwọn àyídá ń wọ̀ bá àwọn ni wọ́n ń dà wájà ládùúgbò wa ní ìpolówó náà ọlọ́mọdé bàbá rẹ̀ sí fún ọlọ́lá àwọn ọlọ́wọ́lá kú wájà àbọ̀ àyọkẹ́ sọ́tù fàájà fún wa nísìnyí wọ́n máa wá dà níyàn bẹ́ẹ̀ wọ́n wá já níyàn náà pẹ́ jù torí káfíńsì máa lọlé ọba tí ń kí ọlọ́wọ́ owó àdúrà àràmà fi sápò rẹ̀ ọlọ́jọ́ gbogbo náà lágbàríkà gbogbo ń tá a bá fi sunwájú ọlọ́wọ́ ọjọ́ ṣẹlẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ nǹkan mẹ́ ọlọ́pàá ń kí àbá mi wá sí àgbáyé bàbá ní ké nǹkan kan fún jọmọ ìjọ kan bàbá ìlú ẹ̀rọ ọ̀rọ̀ yìí wá ń bọ̀ látòkèrè èmi sì ti rí wọn ní kálukú ọ̀dà níyàn ọwọ́ ayọ̀ owó lápò ìwọ̀n tó kú lọ pàmò lọ àbá yusuf òun lọ́wọ́ pẹ̀lú mi jẹ́ náà àwọn ayò owó lápò báyìí ni wọ́n tu ẹnu ìṣòro ara rẹ̀ báyìí ẹ̀ńsúre ó fi gbogbo ara rẹ̀ ní okòkò lọ́gbà rẹ̀ ẹ wá wọ́n tó wá tutọ́ sí pòpòpò nígbà tó dọ́dọ̀ mi báyìí mo ní wọ́n ní padà ó ní olè padà ẹ dẹ́kun kò dìgbà tó ń bá fowó rárá bọ́ọ̀lù tó pẹ̀lú àrẹ. ṣé wọ́n fún rẹ̀ sí. dàníyàn sí sọ̀wọ́ àgbẹ̀ ọlọ́wọ́ fún àgbáríkà sí. kí wọ́n ti fàájà fún àti amánà ọlọ́wọ́ jọ sọ̀rọ̀. الله أكبر بابا إمام التوحيد إياك نعبد وإياك نستعين الله كواف من السونا اهدنا الصراط المستقيم ولا نية ولوري ولا نبي أدعى كوكوتا زفما بوا كونتا دا صراط الذين أنعمت عليهم ولا نية ولا كيجي وليه ولا نية فاوا شو إسحاق الخليفة توكل فوا جسي أيوامي أو مسلي لازم يو اللهم بدون ولا الضالين توجاسي آمين بسم الله الرحمن الرحيم سيزورون أبا موسى أبا بغفاري àfa náà ní tẹríba púpọ̀ ọlọ́run wọlé àwọn ẹni dáadáa lọ́dọ̀ ọlọ́run wọ́n wọlé tí wọ́n ń ké lọ́wọ́ yìí ọlọ́run ní yẹ ṣubú pẹ̀lú òbí ọlọ́run ẹ̀dìdì náà ló dáadáa ẹ̀yin náà wọ́n lọ́ọ̀ pàfà musa mẹ́rin ẹ̀yin ìyàwó ẹ̀dìdì ilé kan náà ẹ̀ wá fi kankan sápò rẹ̀ ẹ̀yin bàbá yẹn wá gba ọmọ ẹgbẹ́ yìí wá káwọn ìyá náà máa gba ẹgbẹ́ yìí wá ọyá àmọ́ náà. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون أنا ما قاعد أقول أنا أدافع عن موسى وآمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد Adam من هي ربنا واخذنا إن ربنا ولا
وأخواتنا àwọn ìyá wa arọ́mọ kẹ́kẹ́. وذريتنا وارحمنا أنت